Africa Content TV. Èmi àti Paso ọjà ẹ má sọ bẹ́ẹ̀ mo bá so ohun tó tẹ́ mi lọ́rùn ti bá sọ yíyan oníjà láàrin wa ẹ má fi mí kọ́ bọ́dí dóró èmi àtàrà bí mi bá sùn ò bá kájú ní. Ó tí mo sọ mọ́ mọ́ ó tí mo bá sọ èsùn wo yé mi o ó yé mi gan ọ̀gá mi ní Paso wọn ò pèrè lẹ́yìn Paso wọn ò lulu lẹ́yìn tí mo lámì bàbá wá sí láti akọjọ fẹ́ràn rárá ẹ má lọ tẹ́kẹ́ ẹbí kíní gan ọmọ ìlú òkè nínú àwa ò kì í ṣe ìgbéraga o a kì í yájú Yéṣu fa ẹ má gbé mi lọ sí lẹ́fún yẹn bá a sún àwa ò kì í yájú àwa dáadáa bá sí ìlú òkè mi tiwa ọmọ kó bá ń sin ọ̀rọ̀ bá a sún mo mọ tí mo ń sọ ẹ̀ka bá tẹ̀lé fún 30 years ìsìn lẹ́ni pé mo ń gbéraga o ṣé torí pé ọlọ́nkẹ́ mi èso fún ọba sún brọ́dà mi ní Paso torí pé mo fẹ́ràn Paso ní ìdíbára wọn ò ní lẹ́yìn Paso wọn ò gbogbo lẹ́yìn Paso nǹkan kan dà pọ̀ ju pé mo fẹ́ràn Paso máa kọ́kọ́ lọ. brọ́dà mi ní Paso ẹ̀ẹ́gbọ́n mi ní Paso kò tó mi bí ọmọ òkúta sìn àpárá alẹ́ mi o ọ̀gá mi ní Paso máa ojú bọ́ra o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ fáǹsì wa ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ fáǹsì wa kúndẹ̀ ẹ má lọ dájà sílẹ̀ láàrin wa ó ṣe pé mo ń bẹ̀rù yìí o mo ṣàlàyé sórí yẹn at 50 mo mọ ohun tí mo fẹ́ ọmọ tó bá ń sìn mo mọ tó ń bẹ lọ́wọ́ ni ó bá so sálẹ̀dà ẹ lọ sọ. ọ̀rọ̀ tí mo sọ ẹ tún lọ sọ sí sítórì ẹ̀yin ọkùnrin sọ lọ́jà gbẹ́dẹ́lé ọ̀yá yín ẹ sọ bẹ̀ gbẹ́dẹ́lé ọ̀lẹ́ ẹ sọ bẹ̀ ẹ lọ sọ sí sítórì. ọ̀rọ̀ tí mo sọ òun lẹ tó máa sọ online báyìí ṣé yẹn nìyà ọmọ ògùn máa ń sìn àlàyé àbí mo bú Paso bá bí mú àbí mo bú bá bójú ọ̀gá mi ní Paso ẹ má lọ dájà sílẹ̀ láàrin wa. àfi ti ìkọ́rẹ́nsì ọlọ́dún kan mo bẹ̀rù ní olóòtú ọmọ sọ́sí àwọn ọ̀rìn ni mo bẹ̀rù ọ ẹ má lọ dájà sílẹ̀ láàrin wa o mo lè jẹ́ ní Paso bá ti wá pẹ̀lú mọ́ ní èmi kan mọ̀ dáadáa ẹ má lọ dájà sílẹ̀ láàrin èmi àtọ̀gá ọ̀gá mi ní Paso tí máa sọ pé tó bá sọ fáwọn ní àpọ́nlé ní bá a sùn àjọrò ògbọ́n ní ẹni tẹ́ ẹ máa ń tẹ̀lé láti 1993 34 30 years kọ́ ẹ ń sọmọ ìlú òkè ẹ lọ bèrè lọ́wọ́ owó ọ̀dọ́ ẹ̀ mọ́ sùúrù ẹnikẹ́ni tó bá jù wá bàbá ńlá máa àlàyé bàbá wa nì ẹ má lọ tẹ́kẹ̀ fọ̀gáńtẹ́ Yéṣu bùbá èso ṣe. ìyẹn làwọn olórí mìíràn fi ń bẹ́ sí mi àwọn tájọ jẹ́ ẹsẹ̀ ti ń bẹ́ sí mi o àwọn tájọ wa wọ́n ń bẹ́ sí mi Yéṣu bùbá ọmọ alágbájá ni o ọmọ bùbá ń sìn ìyẹn sọ́ra yín dáadáa làwọn fi tọ́ bá rí mi wọ́n máa ta ohun sí mi máa so wọ́n á ní sọ́mọ Ìbàdàn yẹn tó ń kọ fún yìí Yéṣu bùbá ọmọ bùbá ń sìn gbogbo nǹkan ló pé. wọ́n máa tọ́jú mi mo bá ní símọ́ jù nínú mi ò ṣe ń jà ń ẹ̀sìn mi o. sálọ̀dà ẹ lọ sọ sí sítórì ẹ jẹ́ mọ́mọ́ ẹ sọ ní kẹ́kọ̀ọ́ ẹ lọ sọ lọ́sọ̀dì.
ẹsẹ̀ ní gọ́ọ̀lù ẹsẹ̀ ní láwọ́sì ẹsẹ̀ ní Mùṣí ẹsẹ̀ ní bàtì ẹsẹ̀ lẹ́gbẹ̀dẹ̀ kọ́mọ̀ ẹlẹ́sẹ̀ ní kẹta ẹsẹ̀ ń bọ̀dọ̀ ẹsẹ̀ lẹ́gẹ̀ ẹgbẹ̀bọ̀ ẹsẹ̀ ní bọ̀dì ẹ̀yin bọ̀dì mọ̀sọ̀ sápọ̀ ẹsẹ̀ tí sálàjà sálàjà ẹ̀sìn kò sí ẹsẹ̀ bẹ̀ ẹ̀sìn kò sí ẹ̀yà pọ́ńpì bẹ́ẹ̀ni àti pàṣẹ ọjà ọ̀rọ̀ yẹn ló ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó tí òṣà mi lọ́rùn ní mo wí fáṣì pé mo ní pàṣẹ ètò ní ibi brọ́dà mi ní pàṣẹ fáyẹ́sì ọ̀gá mi ní pàṣẹ ìfọ̀gà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá sọ pé dábì àpárẹ́ ni mo ṣe èsùnmọ́ báwọn ọmọ òkè bá ṣe máa ṣe nìyẹn ẹ má lọ tẹ́kẹ̀ bọ̀ káńtẹ́ àti ti ọmọ kò sí o ìyẹn ló lè níjà sílẹ̀ láàrin wa mo dọ̀jọ́ ní pàṣẹ o ibà sí láti wù tí mo lọ́ra ọmọ ẹ̀ka ọ̀gá wa mo mọ tó máa sọ àbí kó máa sọ̀rọ̀ o ìbọn ra ọ̀gá wa sálọ̀dà sálọ̀dà. ọmọ àṣẹ. Ẹlọ́sẹ̀sì sítórì. Ìyá lọ́dọ̀ mi ló mú wá báyìí. Orí Facebook àpá. Orí Twitter àwọn kù. Orí Facebook àwọn kù. Ẹ bá sí ní máa ń tẹ́ ọ̀tún lọ lọ. Ẹni tí máa ń tẹ́ ẹ bá ní máa ń tẹ́ ẹ jẹ́ kó yé wọn táyé ò bá pa sójà o. Sálàdà sálàdà. Wọ́n lọ ẹ̀sọ́ ní kẹ́tù alápẹ̀rẹ̀. Ẹ lọ sọ́ ní máa ń tẹ́ ọ̀gùn. Ibùdó ẹ lọ sí máa ń tù. Orí náà wọ̀ olórí ọ̀dọ́ àwọn èrò ìdúgbò yóò ṣe. Ṣàpọ̀ olórí ọ̀dọ́ ṣe. Ṣàpọ̀ olórí ọ̀dọ́. Ṣàpọ̀ olórí ọ̀dọ́. Òkè ló wà. Ṣàpọ̀ olórí ọ̀dọ́. Olóòpè gbogbo àwọn ní ìṣàpọ̀ olórí ọ̀dọ́. Olórí ọ̀dọ́ ní ìṣàpọ̀, èèyàn bàbá ń san oúnjẹ ìfúnwọ̀ ìṣàpọ̀. Àwọn ìṣàpọ̀ ìṣàpọ̀ olórí ọ̀dọ́.